ǹlẹ́ o ìwọ arákùnrin àti arábìnrin mi, mo gbọ́ pé o ṣì ń làkàkà láti tẹ́ àwọn ènìyàn lọ́rùn, o ṣì ń ṣiṣẹ́ bí akúra nítorí àwọn ìbátan rẹ. O tún ṣe gbogbo ohun tó o lè ṣe láti rí i pé ọmọbìnrin òrékè lẹ́wà yẹn mọ̀ pé o fẹ́ràn òun. O tún fẹ́ tọrùn bọ gbèsè láti gbé ìgbésí ayé gbẹdẹmukẹ. Ó mà ṣe o, ohun tí ò yé ọ ni pé ṣé o rí àwọn ìbátan rẹ, àwọn ìdílé rẹ, àwọn ọ̀rẹ́ àti ọmọkùnrin agúnlẹ̀yinjú òrékè lẹ́wà yẹn, wọ́n á máa ṣayé wọn lọ nígbà tó o bá kú tó o bá fàyè yìí sílẹ̀. Má ṣì mí gbọ́ ọ̀rẹ́, mi ò sọ pé kó o má fowó mẹ́bí mara o, mi ò sì sọ pé kó o má tọ́jú àwọn ọ̀rẹ́ rẹ bó o bá lágbára láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí mò ń sọ fún ẹ ni pé o ò ṣe kọ́kọ́ tún ìgbésí ayé ara rẹ ṣe tọ́ná. Tó o bá wá fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin, á lè rọrùn fún ọ láti ran àwọn tó o fẹ́ ràn lọ́wọ́. Torí pé tó o bá kú tán, wò ó wọ́n á máa ṣayé wọn lọ o. Kì í ṣe pé wọ́n jẹ́ ọ̀dájú, kì í sì ṣe pé wọn ò lẹ́rìí ọkàn, ṣùgbọ́n àdámọ́ wa ni gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn, kò sì sóhun tá a lè ṣe sí i, nítorí pé ìgbésí ayé wa gbọ́dọ̀ tẹ̀síwájú. A ò sì lè dá ìgbòkègbodò ojoojúmọ́ wa dúró torí pé èèyàn kan papòdà, bí adẹ́dàá ti dá wa nù. Ṣé o ti wá rí ohun tí mò ń sọ nígbà tí mo sọ pé kò sí ohunkóhun lábẹ́ ọ̀run tó yẹ kéèyàn kú fún? Jọ̀wọ́ ìwọ olùgbọ́ mi, dákun mo bẹ̀ ọ́, má para rẹ torí pé o fẹ́ tẹ́ aráyé lọ́rùn o. Bí ọ̀rọ̀ mi bá wọ̀ ọ́ lákínyẹmí ara, jọ̀wọ́ fi ránṣẹ́ sí àwọn ìbátan rẹ pẹ̀lú. Ẹ jẹ́ a ṣayé ní jẹ̀lẹ̀ńkẹ́.